Orile Òwu la kọjá bẹ́ẹ̀ ló wù ẹ béèrè. Nígbà tí àwọn bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n wà Mọdákẹ́kẹ́ ní nígbà tó tú ìlú Mọdákẹ́kẹ́ tú láyé ìjọ́hun ló di pé Òwu wọ́n fọ́n ká. Ìlú yìí jẹ́ ìlú Isenbaye. After Ilé Ifẹ̀, Orile Òwu ni ìlú tí a tún kọ́kọ́ dá nílẹ̀ Yorùbá. Ọmọ Oòduà ni wá, ìyá tó sì bí wa, ọmọ tó bí ọmọ yẹn wá ń wo adé orí bàbá ìyá rẹ̀ ní bá ń sunkún. Bí ọmọdé ò bá bá tàn á bá rọ́bá, àrọ́bá sì rèé ni wọ́n pè ní bàbá ìtàn. Ètò Katsina tí ṣúgà tún tẹ̀síwájú. À ń lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Orile Òwu. Bàbá, Orile Òwu yẹn kí lẹ lè sọ ń pa ìlú yẹn? Ní Orile Òwu gan. Orile Òwu jẹ́ ìlú Isenbaye. Jẹ́ ikú àwọn bàbá wa lọ tẹ̀lé yẹn dó. Ó yí bìrì. Ó dé ìletò kan tó ń pè ní Orile Òwu. Ẹ jẹ́ á kọ́kọ́ lọ bá bàbá wa yìí. Orúkọ tèmi ni Titus Ọlábàmíjì. Ìlú wo la wà yìí sà? Ìlú Orile Òwu la wà. Bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n wà nígbà tí ìdílé yìí torí wọ́n kú wálẹ̀ náà bàbá wa. Mọdákẹ́kẹ́ ní nígbà tó tú ìlú Mọdákẹ́kẹ́ tú láyé ìjọ́hun ló di pé Òwu wọ́n fọ́n ká. Wọ́n lé Òwu kúrò ní Mọdákẹ́kẹ́. Ó wà sí àgọ́ Òwu náà pé nígbà náà bá kú nígbà náà bá sọ ní àgọ́ Òwu. Àti wọn lọ sí Abẹ́òkúta. Òwu Abẹ́òkúta náà wà bẹ́ẹ̀. Òwu Iléegbó, Òwu Kwara ó wà bẹ́ẹ̀ báwọn. Nígbà wá di pé ìlú wa máa sílẹ̀ ń lajú tí gbogbo èèyàn lajú ní wọ́n bá lọ sí Orile Òwu náà wọ́n máa pè ní àgọ́ Òwu mọ́. Mo sá mọ̀ pé ọmọ Oòduà ni wá, ìyá tó sì bí wa ọmọ Ọlọ́fin àkọ́kọ́ ni. Ọmọ tó bí tó jẹ́ Àsùnkangbadé òun ni ìyá rẹ̀ ló gbé lọ sí ààfin Ọlọ́fin. Ọmọ yẹn wá ń wo adé bí fìlà lálẹ́ pé adé orí bàbá ìyá rẹ̀. Ó wò ó ní bá ń sunkún. Kí ló mọ ìsunkún sí? Títí kan ṣá wọ́n rí i pé fìlà orí bàbá ìyá ẹ̀ ní wọ́n bá gbé fìlà náà ló bá sùn lọ. Nígbà tó jí wọ́n gbé fìlà ń kó lórí ẹ̀. Bàbá ní ẹ má gbé kó lórí ẹ̀ tí ẹ̀ nà. And that is why we are called Àsùnkangbadé. Meanwhile, nígbà ọmọ yìí bẹ̀rẹ̀ sí dàgbà, ẹ sì mọ̀ pé gbogbo ọmọ ọba gbọ́dọ̀ mọ̀ proud. Ó náà ń ṣe bí ọba ń ṣe bàbá yẹ̀ ní ọba méjì ọmọdé gbà rẹ̀. Ẹ bá ń lọ tulẹ̀ fọmọ yẹn. Wọ́n bá gbọ́n yẹ wọ́n mú onífá. Wọ́n ní kí wọ́n lè tulẹ̀ fún wa ní àárín odò ńlá méjì, which is Ìsàsá and odò tí ń bẹ ní ọ̀nà Ìbàdàn tí jẹ́ kílẹ̀ pé. So ìgbà tí wọ́n dé wọ́n ṣàárín wọ́n rìn Ọ̀ṣun. Wọ́n kàn Ṣàṣà. Wọ́n dé rí Àgbọ̀ngàn. Wọ́n ṣáà ń béèrè pé ṣáà ti débẹ̀. Ifá yẹn ò tí ì débẹ̀. Wọ́n ṣáà dé orí yẹn gbígbẹ̀ yẹn ṣá lójú ọjà. Ifá ní wọ́n ti dé ibi tí wọ́n ń lọ. Ìlú yìí jẹ́ ìlú Isenbaye. After Ilé Ifẹ̀, Orile Òwu ni ìlú tí a tún kọ́kọ́ dá nílẹ̀ Yorùbá. Ìlú Orile Òwu yìí iṣẹ́ wo ni wọ́n mú ní ọ̀kúnkúndùn bẹ́ẹ̀? Iṣẹ́ àgbẹ̀. Irú àgbẹ̀ wo? Àgbẹ̀ ká máa gbé kòkó ká gbé iṣu ká gbé obì.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.